ẹ kidnap ẹ ẹlẹ́fẹ́ gba ransom ó mú ransom lẹ̀ ẹ pa ló bá jẹ́ wọ́n fọ́ àgbébọ̀ kí gbogbo agbóhùn kú síbẹ̀ then kí ló ṣe kí lè ló ṣe tẹ̀sí bá yẹn ẹ̀ tó wá kúrò ń bẹ̀ ẹ̀ tó wá lọ lé ẹ̀ tó lọ pa àwọn ọ̀rẹ́ àdògún àlàra. èyí èèyàn ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn fúlàní àwọn olórí burúkú fúlàní darandaran àwọn fúlàní darandaran àbí kí lórúkọ wọn tí wẹ́rù wa ń bà wọ́n tán níwà ìtàn fi bàbá wọn olóyè Sunday Igboho lẹ̀ ẹ jọ sí olóyè Sunday Igboho ṣé wọ́n jalè ni àbí wọ́n pààyàn àbí wọ́n kidnap èèyàn àwọn fúlàní tó ń pààyàn tó ń kidnap èèyàn ẹ gbé wọ́n tẹ̀dí sórí wọn àbí Gumi tó ń bá fúlàní ṣe mítìn táwọn fúlàní wa pariwo jáde ara ẹ̀mí yín máa fẹ́ bọ́ sí olóyè Sunday Igboho ti gbà mẹ́nira ẹ̀yin fúlàní ẹ̀ ní ìsinmi mọ́ ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. àjẹ́ndà àwọn fúlàní lórí nàìjíríà especially lórí ìran yorùbá kò dáa rárá ọlọ́run àjẹ́ndà àwọn ọmọ àlè fúlàní lórí nàìjíríà especially lórí ìran yorùbá kò dáa rárá ọlọ́run bẹ́ẹ̀ ni ẹjọ́ ṣó nẹ́tọ̀ káwọn fúlàní mùjẹ̀mùjẹ̀ àwọn fúlàní àwọn adarun àwọn fúlàní mùjẹ̀mùjẹ̀ tó wà nínú igbó tó ń pààyàn fúlàní àwọn Miyetti Allah fúlàní magban àbí kí ló ń pè wọ́n bẹ́ẹ̀ ni magban Miyetti Allah àwọn fúlàní mùjẹ̀mùjẹ̀ tó wà nínú igbó tó ń pààyàn ṣó nẹ́tọ̀ tí ẹ̀wọ̀n ìjọba tó ń pààyàn tí ẹ̀wọ̀n ìjọba fún wọn ní amnesty ṣó nẹ́tọ̀ ẹ káàbọ̀ mà Táíwò Kíkẹ́ Fásánmi ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ Olúwatóyìn Deborah ẹ káàbọ̀ ẹ ṣe mà Abíọ́lá Táíwò káàbọ̀ ẹ gbà wá ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ gbà wá torí Ọlọ́run àwọn fúlàní mùjẹ̀mùjẹ̀ àwọn fúlàní adaran tó wà nínú igbó tó ń pààyàn tíjọba ń fún wọn ní amnesty pẹ̀lú pé bó ṣe ń pààyàn tó máa fọwọ́ ra wọn lórí tó máa fún wọn ní amnesty tó tún máa fẹ́yàwó fún wọn tó máa kówó sí wọn lápò tó máa tún recruit wọn tó máa fi wọn sínú military ṣó nẹ́ẹ̀tọ́ kó jẹ́ pé àwọn ló máa condemn ṣí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá wípé kí ló dé tó ṣe fún ṣí Sunday Ìgbòho ní ẹ̀tọ́ láti máa bọ̀ nínú Nàìjíríà kí ló dé ṣó nẹ́ẹ̀tọ́ kó jẹ́ pé àwọn Fúlàní ló ní ẹnu ní Nàìjíríà àtàwọn máa sọ fún pé Nàìjíríà ti expire kò sí nǹkan kan ní Nàìjíríà mọ́ Ọlọ́run ìlú nǹkan tí ó bá dẹ̀ ti expire nǹkan tí ò dáa ní Nàìjíríà ti expire so torí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe òdì ló ń bọ́ sí kò yí àwọn ìjọba wa náà ṣó nẹ́tọ̀ àwọn Fúlàní tó ń pààyàn lójú méjèèjì tó máa gbébọn tó máa pààyàn tó máa jíyàn gbé tó máa lọ gba amnesty lọ́wọ́ tó máa lọ gba ransom lọ́wọ́ èèyàn tíjọba ń fáwọn mọ́ra tó ń fọwọ́ pa wọ́n lórí àwọn ọmọ mùjẹmùjẹ àwọn pààyàn tó ń fún wọn ní amnesty àwọn ọmọ àlè tó wáyé láti bí ọdún mẹ́rin tí ṣe Sunday Igboho tó ti wà lẹ́yìn odi tó wá fún ni kí lè ṣe ṣe Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run kí ni ẹ̀ṣẹ̀ ṣe Sunday Igboho tó wá fún tó yẹ pé wọ́n fún wọn lámẹ́sì wọ́n kówó sí wọn lápò wọ́n fẹ́yàwó fún wọn wọ́n recruit wọn wọ́n sọ pé kí ni wọ́n ti ń sọ inú tó ń pẹ́ àwọn ti rehabilitate wọn tó ń fún wọn sínú military àwọn tó ti pààyàn tó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn ti dàbí omi lẹ́nu wọn ni ẹ̀jẹ̀ yẹn ò jẹ́ nǹkan kan lójú wọn tó ń fi wọn sínú Olúwatóyìn Fábíyì ẹ káàbọ̀ tó ń fi wọn sínú military wa tó wá fún ṣe Sunday Igboho ẹjọ́ tó lọ mọ́ bèrè ní tó nẹ́tọ̀ tó tún wá ń complain pé kí ló dé tí ìjọba ṣe dáríjì ṣe Sunday Igboho pé kí ló tó jẹ́ kí ṣe Sunday Igboho kó padà wá sí Nàìjíríà tó ní tíjọba tó sọ fún ìjọba pé kí ló dé tó jẹ́ kí ṣe Sunday Igboho kí ni ẹ̀ṣẹ̀ ṣe Sunday Igboho bí irú Gumi yẹn kó máa sọ yí pé they are our brothers irú Gumi tó yẹ kó ti fokùn sí lọ́rùn kó ti sọ táyà sí kó ti sún níná kó máa sọ yí pé kí Gumi máa sọ yí pé àwọn Fúlàní mùjẹ̀mùjẹ̀ tó wà nínú igbó pé they are our brothers in bushes ó sọ bẹ́ẹ̀ ó ní we need to coexist with them Gumi ló sọ bẹ́ẹ̀ pé a ní láti coexist pẹ̀lú wọn wípé brothers wà tó wà nínú igbó irú Gumi sọ bẹ́ẹ̀ àwọn apààyàn yíba ní padà lọ́jà pẹ̀lá síwí àwọn ọmọ Yorùbá kì í pààyàn ẹjọ́ torí Ọlọ́run káti ẹ̀rìn ẹ̀wọ̀ ọ̀nà wo la gbà débẹ̀ báwo la ṣe débi ta wà yìí náà ẹjọ́ torí pé ńgbà tí wọ́n máa amalgamate wa tó máa so wá papọ̀ ní 1914 because nígbà táwọn British olè torí olè tara wọn náà ni nígbà tó máa so wá pọ̀ even gbàgbà àwọn Irish tó wà ibà wọ́n sọ pé
wọn ò tiẹ̀ wá sórílẹ̀ wa láti wá so wá pọ̀ inú pépà báyìí ọkàn ti so wá pọ̀ ni wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ wọn ò kí ẹ̀ bóyá èdè kan náà ni gbogbo wa ń sọ bóyá wà papọ̀ bóyá ṣe wá papọ̀ bóyá nǹkan kan wá papọ̀ bọ̀ torí pé olè ti tiwọn kọ́ lè máa rí nǹkan wa jẹ kọ́ lè máa rí gbogbo mineral resources wa àwọn àlùmọ́nì wa kọ́ lè máa rí jẹ wọ́n kàn kó wa papọ̀ ni fáìn nígbà tó dẹ̀ kó wa papọ̀ àwa mẹ́ta nígbà tó kó wa papọ̀ Yorùbá Yíbò Haúsá lọ́ fi ń sọ yí pé Wàzobíà wálédè mẹ́ta olórin yẹn kọ́ Wàzobíà wálédè Haúsá Wàzobíà wálédè Yíbò Wàzobíà wálédè Yorùbá mi mọ bóyá ń kọrin yẹn bọ̀ wá Yorùbá zo Haúsá bíà Yíbò Wàzobíà ni ẹjọ́ nítorí Ọlọ́run ṣé Fúfúdé wà ń bẹ báyìí nísìn kò sí Fúfúdé ń bẹ báwo la ṣe dé báyìí kí ọ̀nà wo la gbà dé ọ̀dọ̀ àwọn Fúlàní ọ̀nà wo ló fi wá sí wa láàárín tó wá di wípé àwọn lọ́wọ́ ń dictate fún wa lórí ilẹ̀ wa ohun tá a gbọ́dọ̀ ṣe ọmọ ìyá wèrè gan máa ní púpọ̀ máa ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó máa ń ké gidi gan máa ní pé bí ṣe Sunday Igboho ṣe wálé yẹn kò nẹ́tọ̀ láti wálé wọn ò nẹ́tọ̀ láti dáríjì wọn ò nẹ́tọ̀ láti release ẹ̀ ó yẹ kó wà lẹ́yìn òdì ní ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ló wà o kò lọ sílẹ̀ Fúlàní kò lọ sí nọ́ọ̀tì o ilẹ̀ Yorùbá ló wà o tọ́dẹ̀ tún pariwo tí Rúgúnmí yẹn náà tó Ọlọ́run a ní Nàìjíríà ò dáa mọ́ Nàìjíríà kò lè séso rere kankan tó lè jáde nínú Nàìjíríà mọ́ Nàìjíríà ti expire torí pé àwọn òyìnbó tó amalgamate wá ní 1914 àwọn gan sọ bẹ́ẹ̀ pé tí Nàìjíríà bá ti pé 100 years wípé a lè lọ Nàìjíríà ti pé 100 years ní 2014 amalgamation tó ń so wá papọ̀ ó ti expire ní 2014 àwọn ẹranko yìí torí ẹ̀ náà la ṣe torí ẹ̀ náà la ṣe ń bára wa jà torí ẹ̀ lọ ṣe ń pa wá torí ẹ̀ la ṣe ń rùn síra wa nífẹ̀ẹ́ Yíbò àkàn pretend fúnra wa ní Yíbò ò nífẹ̀ẹ́ Yorùbá ò nífẹ̀ẹ́ Yíbò ó tó wá di pé worst jù báyìí lọ ká tó máa jẹra wa ká tó máa para wa torí pé a ti ń para wa báyìí wọ́n jẹ́ ká máa lọ káwọn bàbá wa kọ́ jẹ́ ká máa lọ kí ni nǹkan tó dé àwọn eléyìí ń pààyàn ẹjọ́ tó lọ́wọ́ mo kàn fẹ́ béèrè ni kí ni ẹ̀ṣẹ̀ ṣe Sunday Igboho gangan pàápàá kí lẹ̀ṣẹ̀ wọn kò pààyàn kò gbàyàwó níyàwó kò fàdíyà àti tó ti ń kó wa jẹ rálì nìkan là ń ṣe rálì ó tún wọn máa sọ fún wa ní even láàrin ara wa gbọ́n àpò wọn máa sọ pé ká má bára wa jà ni wọn ò fẹ́ ká bára wa jà ara ń ta wọn ni wípé wọ́n ń pààrọ̀ wọn ẹ má pààrọ̀ wọn mọ́ táwọn magban tó wá ń sọ wípé àwọn mo ti gbàgbé fún nèmú wọn ṣá but Miyetti Allah ni àwọn Fúlàní darandaran ni tó gbogbo wá ń jáde tó wá ń kéyìn wípé kí ló tó ṣe release Sunday Igboho kí ló tó ṣe release Sunday Igboho ẹni tí ó pààyàn ẹ jẹ́ kí n play voice note yìí fún yín kẹ́lẹ́ gbọ́ kó má jẹ́ pé mi nìkan ni mò ń sọ̀rọ̀ ẹni kí ló tó ṣe release Sunday Igboho mo ń bọ̀. Ìgbòho níjọba ń ṣe bẹ́ẹ̀ni ó ní àtètè mọ́lẹ̀ ó lè sá lọ kó ṣe ẹjẹ pé mọ̀lọ́kà mọ́lẹ̀ òun lẹ̀kọ́ ìwá láti Germany ẹ̀kọ́ ẹ̀kọ́ ti gbé ìdìbò 40 acres 500 acres of land àbúrò dé lẹ́nàdẹ̀ débẹ̀ ẹ̀ kidnap ẹ̀ ẹlẹ́fẹ̀ gba ransom ó mú ransom múlẹ̀ ẹ̀pá ló bá jẹ́ wọ́n kọ́ àgbébọ̀ kí gbogbo agbóhùn kú síbẹ̀ kí ló ṣe kí lẹ́ ló ṣe tẹ̀sí bá yẹn ẹ̀ tó wá kúrò ń bẹ̀ ẹ̀ tó wá lọ lé ẹ̀ tó lọ pa àwọn ọ̀rẹ́ àdògún àlàrà wọn àfà ẹ̀lọ́pàá wọn lé ẹlẹ́yìn ṣèjọba láì mú jù ń tọ́ àyè nìyẹn ẹ̀jọ́sẹ̀ ìjọba tó bá ti dago bá Genesis 16 from verse 4 to 13. ẹ̀tọ́ ọmọ ènìyàn ló ń jà fún kò ṣe ìjọba kan ló ṣe wọ́n tún sì sí gbogbo àkáǹtì wọn pátápátá wọn ò jẹ́ kó rí bísínẹsì ṣe láti bí ọdún 4 mọye nǹkan tó ti lù sí ni adúpẹ́ mi pẹ̀mí wà ẹ̀mí owó òtẹ́mi adúpẹ́ mi ìjọba gangan ló ṣe ṣe Sunday Igboho tó sì sí gbogbo kílẹ̀ ṣe wọn táwọn Fúlàní olórí burúkú ẹjọ́ tó lọ lọ́wọ́ ṣé Fúlàní ló ní Nàìjíríà ni ṣé Fúlàní ló ní Nàìjíríà anyway awakọ̀lá ní Nàìjíríà lóòótọ́ mo ṣe mi ẹ má bínú awakọ̀lá ní Nàìjíríà ọmọ Yorùbá ni mí Yorùbá ní ìran mi ọmọ Yorùbá ni wá ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká fi Nàìjíríà sílẹ̀ fún wọn ìgbésí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kò pààyàn ẹ̀tọ́ ọmọ èèyàn ló ń jà fún iṣẹ́ ẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ pé kéèyàn jà fún ẹ̀tọ́ ọ̀ràn ẹ̀ ni kò ń ṣẹ̀ṣẹ̀ náà táwọn olórí burúkú ìtọ́wá pariwo pé kí ló tó pé
tribalism ni bàbá Tinubu fi ọ̀rọ̀ ṣe Sunday Igboho ṣe ipe tribalism ni ipe kí ló tó ṣe fi wọ́n sílẹ̀ àwọn tó ń pààyàn lójú méjèèjì ẹjọ́ torí Ọlọ́run tá lẹ ti rí tó ń pa nínú wọn èwo lẹ ti rí tó ti sọ sẹ́yìn òdì nínú wọn àbí èwo lẹ ti rí tó yẹ pé wọ́n tì mọ́lé order from the above ni ọmọ ní kó fi wọ́n sílẹ̀ ní tó bá pààyàn tán báyìí èyí tó bá jàjà rí mú báyìí tó bá mú lọ sí police station order from the above ni wọ́n máa fi wọ́n sílẹ̀ tó ń joyè ẹran àṣẹmálù tí ògbóyin wá ń pariwo tẹ wá ń kégbe abẹ́rẹ́ pé Nàìjíríà yóò ṣe bí ta lè wáyé ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀sí ń pariwo mọ́ Nàìjíríà injustice leléyìí mápọ́mápọ́ lóye ń pọn ni oyè tó para àwọn lè kan ara ẹ̀ dẹ̀ one way or the other ó máa pọn yín náà tó jẹ́ pé tó bá ṣẹ̀ sọ́dọ̀ yín gbogbo ẹ̀ tẹ́ ṣe pé wọ́n Nàìjíríà yìí tó bá ṣẹ̀ sọ́dọ̀ yín tó bá tí ìkọ̀kọ́ bá pẹ̀ yín àtàwọn Fúlàní pọ̀ tó bá ṣẹ̀ sọ́dọ̀ yín ó lè má jẹ́ pé bóyá irú èyí ti ṣe Sunday Igboho yìí ọ̀nà kan ṣáà yìí kọ́kọ́ máa ṣẹ̀ bó ṣe máa dájọ́ fẹ́yìn náà nìyẹn bó ṣe máa dájọ́ fẹ́yìn náà nìyẹn nǹkan tó bá kan tẹ bá sọ yí pé kò kàn yín ó lè kẹni tó máa kàn bí ìmọ̀ bó ṣe ń kọrin yẹn ṣá tẹ bá wò pé ṣe bí ṣe Sunday Igboho lọ ṣe fún kinní kan ṣe kinní kan one way or the other lọ mí ò máa kó bá injustice kò sí nǹkan tó wà lẹ́yìn nǹkan tí ibi tí ò bá ti sí ọ níbi tí ò sófin ẹ̀ ṣe ò sí ń bẹ̀ ihun tó ṣe fún ṣe Sunday Igboho wọ́n lè ṣe fẹ́yìn náà kí ló dé kí ni nǹkan tó ṣe tí ó gbọ́n wá ń pariwo kí ló tó yẹ tribalism lọ fi ṣe o tribalism lọ fi ṣe o kí ló tó yẹ fi ṣe Sunday Igboho sílẹ̀ o kí lè ṣe Sunday Igboho àwọn Fúlàní tó ń pààyàn gan wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n fún wọn ní amnesty kí lè ṣe wọn káwọn má gbà àwọn leaders leaders wọn ní nọ́ọ̀tì àwọn Fúlàní àwọn Miyetti Allah gbogbo wọn tó bá ń jáde threat ní ṣe Sunday Igboho jẹ fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti rí wípé kò sẹ́ni tó lè fèsì yín kò sẹ́ni tó lè bó ṣe wíwá tó wà yẹn ẹ̀rù tí ń ba gbogbo yín jìnnìjìnnì tí ń bá gbogbo yín èyí tó jẹ́ pé ẹ máa pààyàn tán wọ́n tún recruit yín sínú military ni sọ nǹkan kan kò sí ètò sọ nǹkan nínú àwọn bàbá wo sọ nǹkan kan o àwọn ọmọ Yorùbá kò sí ètò sọ nǹkan kan o àkànfọwọ́ lẹ́rọ̀ à ń wò ní pé kí Ọlọ́run kó máa kó ṣèdájọ́ yẹn fún wa ẹ̀rù wa ń bà yín ihun tí ṣe Sunday ihun tí àwọn Fúlàní yẹn tó ń ṣe fún àwọn ọmọ Yorùbá tó ń ṣe fún àwọn ọmọ Nàìjíríà ṣe Sunday Igboho àti Nnamdi Kanu wọn ṣe 1% bẹ́ẹ̀ báyìí Ọlọ́run kí ni wọn ṣe 1% kí ni ṣe Sunday Igboho ṣe ẹ má parun mi mọ́ ẹdẹ lọ ka mọ́lé ẹ fẹ́ pa Ọlọ́run ni ò pa ẹni orí ò pa ẹni orí ṣàdá ẹni tó lọ́hùn ò bá pa ẹ̀dá kan ò lè pa even Nnamdi Kanu Sunday Igboho kò ṣe sit at home kò pa military kò wùwà kí ni nǹkan tó ṣe tábà ṣe rally gan pàápàá àpàyàn rí ní rally wa àpàyàn rí a máa sọ pé má mú bọ̀n dání ẹ má bọ̀ ìgbò láti ẹ̀sìn níbọn níbọn lọ́wọ́ rally wọ ọ̀rọ̀ là ń ṣe ni gbogbo nǹkan tí ta lè fi gbogbo ọ̀nà tí a lè fi gba ìlú wa ní Professor Banji Akintoye tó ń jẹ́ ká máa peaceful way ni à ń ṣe gbogbo rally wa so kí wọ́n lè ṣe Sunday Igboho Nnamdi Kanu náà tẹ̀ sọ pé Nnamdi Kanu kìíní kan ṣe kìíní kan ó ń ṣe kìíní kan ó ń ṣe gbá ó ṣe sit at home òun kò tí ì ṣe 1% nínú nǹkan tí àwọn Fúlàní ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tó ní kálukú mọ̀ ló fẹ́ fi gba ìlú ẹ̀ so Nnamdi Kanu kò ṣe worst tẹ fi síbẹ̀ yìí olórí burúkú làwọn Fúlàní yìí nígbà tó jẹ́ pé àwọn bàbá tó wà bẹ́ẹ̀ náà mannequin ni wọ́n puppet ni wọ́n àwọn gan bẹ̀rù àwọn Fúlàní ọ̀nà orílẹ̀-èdè ti ń bàjẹ́ amúkun ẹrù ẹwọ onísàlẹ̀ lẹ́ ń wò ẹ wò òkè nígbà tó jẹ́ pé puppet ni àwọn ìjọba náà tó wà bẹ́ẹ̀ yẹn ẹ̀yin wá nẹ́nu kí ni right láti máa sọ yìí pé kí ló tó ti fi ṣe Sunday Igboho sílẹ̀ ẹ̀yin Miyetti Allah ẹ máa ti yá wèrè o orí yín máa ti burú o ikú òjijì ló máa pa yín wà láìtàlá ìsọmọbìlẹ iná ló máa jó gbogbo yín ẹni ṣáwọn tó jáde gbogbo ẹ̀yin Miyetti Allah gbogbo ẹ̀yin Fúlàní olórí burúkú ọmọ àlè ṣọmọ olúwa náà kí ló dé kí lẹ ń wá ó kù ṣẹ́jú kan fún yín ó kù gbà díẹ̀ fún yín Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́ gbogbo yín máa sunkún ni ẹ tọwọ́ bojú báyà ẹ ní bómi ẹ̀yin olórí burúkú ẹni òfò yìí ẹjọ́ nítorí Ọlọ́run pàwọ́ àwọn kí ló agbára wọn máa pọ̀ gan o àwọn Miyetti Allah àwọn Fúlàní ẹjọ́ tó lọ́wọ́ ṣáwọn ló ń control okay àìsàn ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ni wá ó dàbí pé Fúlàní ló ń kí ni mo tẹ̀ tún kílẹ̀ mi gan fún sọ yìí Fúlàní ló ń control wa ní Nàìjíríà Fúlàní ó control wa ní Nàìjíríà ni Gumi sọ fún bàbá Tinubu wípé oríṣiríṣi Gumi sọ fún bàbá Tinubu wípé Trump tó lọ pè yẹn pé Trump kọ́ ló yẹ kó lọ pè wá pé kó wá pa àwọn Fúlàní wípé yẹ kí bàbá Tinubu kó lọ sí Turkey kó lọ sí China kó lọ sí ibo nílùú kẹta náà tó tún ní kó lọ wípé bẹ́ẹ̀ ló ti yẹ kó lọ pè wọ́n wá bàbá Tinubu mà lọ sí Turkey o wọ́n gbọ́ràn sí Gumi lẹ́nu Gumi tó jẹ́ pé ó ń travel lọ sí Saudi wọ́n lé ń bẹ̀ ni Gumi ọ̀gá àwọn agbésùmọ̀mí wọ́n lé ní bàbá Tinubu mà lọ sí Turkey o
Ọlọ́run ló yọ wọ́n ní tó yẹ pé wọn ò ṣubú ní Turkey mi fi wọ́n ṣe yẹ̀yẹ́ o. Ọlọ́run yọ wọ́n tó yẹ pé wọn ò nígbà tó jẹ́ pé ìrìn tán rìn ò mọ̀ ọlẹ́ni tó bá yọ́lẹ̀ ẹ̀dà ohun burúkú á máa yọ ọ ṣe. Orí àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Nàìjíríà wípé ibo ni bàbá yìí ń lọ yìí, ṣó yẹ kó máa gbọ́rọ̀ sí Gumi lẹ́nu ló mú wọn. Ọlọ́run dáríjì mi fi wọ́n ṣe yẹ̀yẹ́ o, tó fẹ́ ṣubú Ọlọ́run ni ò jẹ́ kán délẹ̀. Àkúkú lè sọ torí bàbá yẹn nágbárí, ó kú lè jẹ́ pé wọ́n tún dẹmọ náà ní fún against 2027 tó ń ṣubú ṣeré. Ẹ mọ̀ kí wọ́n ṣe ń ṣubú ṣeré tó ń tọ̀ sára náà nìyẹn nígbà tí election 2023 ń bọ̀ tó ń tọ̀ sára bẹ́ẹ̀ ni tọ́rọ̀ wípé bàbá ma tó yan kàtẹ́ ní tọ̀la bàbá tó ń ṣubú yẹn ó kú lè jẹ́ pé disgrace àgbáyé wà lélẹ̀ tó bá yẹ pé ojú bàbá yìí ṣe nìyẹn o. Àbẹ́ ẹ̀gbọ́n pé bàbá Tinubu ṣubú ni ó ṣubú ní Turkey tó lọ. Ẹ jẹ́ n play nǹkan kan fún yín. Ní Turkey tó lọ bá Turkey tí Gumi sọ wípé kọ́ lọ pe àwọn Turkey tó jẹ́ pé lórí burúkú ni wọ́n àwọn yẹn náà Turkey àti àwọn Fúlàní yìí 5 and 6 ni wọn àwọn náà máa ń jagun gbalẹ̀ ni o. Wọ́n máa ń gbalẹ̀ nílẹ̀ tọ́wọ́ yẹn ilẹ̀ wọn kọ́ o, wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni o. Àwọn Turkey tí Gumi wá sọ fún bàbá Tinubu wípé kọ́ lọ pe àwọn Turkey kan wá pa àwọn terrorist. Ẹjọ́ torí Ọlọ́run ṣé wọ́n máa ń fẹjọ́ kà fún ta ni? Ọlọ́run a ní dementia ti setting. Ẹ kò rú bí gbogbo yẹn bàbá Jẹ́jẹ́ náà kò ń ṣèyàn burúkú bẹ́ẹ̀ yẹn náà ṣùgbọ́n tó bá ní dementia kó bọ́ nǹkan tó ń ṣe mọ́ wọn ṣàgàfúlẹ̀ Ọlọ́run dáríjì mi wọn ò mọ nǹkan tó ń ṣe lóbi tó bá kàn tí wọ́n sí lọ́ máa lọ torí pé mi ò expect pé Gumi lè sọ pé kí bàbá Tinubu lọ sí Turkey lọ pe àwọn military Turkey wá pé kán wá pa àwọn terrorist tí bàbá Tinubu náà dédé máa lọ sí Turkey tó máa lọ bá wọn ṣé mo pé wọn mọ nǹkan tó ń ṣe mọ́ tó bá ti dementia bá ti setting Ọlọ́run dáríjì mi ṣàgàfúlẹ̀ because ṣé èèyàn wá sọ pé kí bàbá wa pa ọmọ ni nígbà tó yẹ pé àwọn náà lọ rán wọn wá anyway ojú rẹ̀ ìrọ̀rì ẹ jẹ́ á máa wò èmi ṣàmọ̀ pé gbogbo ọ̀nà tí Nàìjíríà bá máa fi dàrú pátápátá gbogbo ẹ̀ ṣé ọ̀rọ̀ bíi pé Trump ṣé wàá lọ ọ̀rọ̀ bíi pé bí i Trump ya wèrè gan Trump fọwọ́ lẹ́rán wò báyìí ni Trump wà láyà ní Nàìjíríà máa pín ó máa pín ẹ máa gbọ́ ẹ wá gbọ́ eléyìí o. ẹ jọ̀ọ́ mà so yẹ kí èèyàn sọrú yẹn jáde lẹ́nu bóun ní bandit àwọn ní terrorist kíjọba dẹ̀ mọ́ wò láì ṣe pé ìjọba láì ṣe pórí àwọn ìjọba náà kú lórí ìjọba bá tiẹ̀ kú ó yẹ kó rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn tó ń ṣèjọba lé lórí ó làwọn ìmọ̀ ń fìyà jẹ làwọn náà mọ̀ ń pa ẹ wo irú ibi tó lọ ní Turkey yẹn orí burúkú tó bá lọ orí burúkú òṣì kan bá lọ orí burúkú yẹn ló sì lọ tí ìbá kú sọ̀rọ̀ ẹ ò báyìí orí rẹ ẹlẹ́dàá Nàìjíríà ló mú ó yẹ kó gbárí mọ́lẹ̀ ni so tó bá wá dijọ́ mi kò ní débẹ̀ kò ní gbìyànjú ẹ̀ mọ́ ṣé olórí burúkú Fúlàní ẹ̀ náà mọ kọ̀ǹtró ooru Tinubu yẹn bó ṣe lóun le tó kò le rárá ṣé kó sóun ló yẹ kó mọ kọ̀ǹtró Tinubu so lórí burúkú yẹn ló yẹ kó mọ kọ̀ǹtró ẹni tó jẹ́ kán ti padà nù tó jẹ́ kán ti gbàgbé ẹ̀ so ló yẹ kán wá ẹsẹ̀ mọ́ sọ pé òun kọ̀ǹtró Tinubu orí àwọn pípù yẹn ń gbálẹ̀ o àwọn pípù yẹn ò lọ́pọlọ o ẹjọ́ orí eléyìí tó sọ pé àwọn nígbà dídà kò síbò ẹ̀ka ti gbéwò ẹni yẹn kankan ti lọ sẹ́ńtẹ́sì kankan ti sẹ́ńtẹ́sì kankan pádànù aláìjẹ́ burúkú tó tún gbowó ẹ̀ sáwọn sọ ẹ̀ka máa dẹ́ burú àwọn olórí burúkú ẹ̀ sí ìgbà tó sọ pé Ìgbòho pé wọ́n gbọ́ ní bò náà ṣe dárí bó ṣe dálẹ̀ kò bójú mu ẹjọ́ olórí burúkú wọn tó ń pa gbogbo ìlú tó ń run gbogbo ìlú tó ń pa gbogbo ìlú ẹjọ́ ṣé ojú ìjọba fọ́ nígbà yẹn ni àbí báwo àbí yẹ kí ìjọba dé àbórí burúkú tó ń bá wọn Fúlàní yẹn gẹ́gẹ́ fúnra wọn ṣé wọ́n ta nǹkan táwọn ṣe ẹ̀sìn nǹkan rere ni. àbòsí ló ń ṣe ìjọba ẹni mélòó ní Ìgbòho sápá iṣẹ́ mélòó ní Ìgbòho sáṣe táwọn sọ pé wọ́n rí bẹ́ẹ̀ tiẹ̀ àwọn olórí burúkú táyé wọn ò ní dáa. má ní kún ìjọba. màmá ẹ gbé ọ̀rọ̀ yìí ẹgbẹ́ sórí nẹ́ẹ̀tì kò ní dáa fún wọn gbogbo àmì yẹ kí ala gbogbo Gumi yà kúkú ẹ̀sìn ni ẹgbẹ́rún ló máa kúkú ẹ̀sìn ni kò ní dáa fún ẹgbẹ́ ọ̀rọ̀ mi ẹ bá mi gbé sórí nẹ́ẹ̀tì everybody jọ àwọn olórí burúkú ayé wọn ò ní dáa láyé wọn ní sórí rẹ wọn fẹ́ bà Nàìjíríà president America ó ń bọ̀ wá pín bó ṣe mẹ́wàá kan láṣẹ olùkàkú dúró tiẹ̀ olùkàkú wà lọ́nà tiẹ̀ mo kú mọ̀ pé àwọn Amẹ́ríkà tó bá ti sọ̀rọ̀ kan wọ́n lè lọ fi ìbẹ́ni pé wọ́n ti gbàgbé kẹ̀dé kí wọ́n bẹ̀rẹ̀ wá sí nǹkan yẹn ibi tí wọ́n wà ní kò sí tó kàn wọ́n kò bá lọ sí Turkey kódà kò bá lọ sí ẹlífáǹtì kò bá lọ sí góòtù kò bá lọ sí dọ́ọ̀bì so àwọn Amẹ́ríkà wọ́n á ṣe nǹkan tó fẹ́ ṣe dandan ni tí wọ́n nìyẹn ibi ọ̀rọ̀ tí wọ́n wà ní ẹ má ti jọ pa ọwọ́ mọ̀wé láti gbogbo ẹ̀ àwọn olórí burúkú táyé wọn ò lè dá yẹn ẹgbẹ́ ọ̀rọ̀ mi sílẹ̀ ti dàrí kẹ̀kẹ́ kan gbọ́. a ti gbé síbẹ̀ bẹ́ẹ̀ ni
ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ọmọ ọkọlẹ̀ Yorùbá, àsìkò ìlú yẹ kẹ́ mọ̀ yìí pé èso rere kankan ò lè jáde kú nínú Nàìjíríà. Gumi ló ń control Nàìjíríà. Gumi àti Sultan of Sokoto àwọn ló ń control Nàìjíríà, àwọn ni president of Nàìjíríà. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Torí ó yà mí lẹ́nu wípé Gumi máa sọ̀rọ̀. Torí àwọn ọlọ́sẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí Trump fẹ́ wá pé Trump ò ní right láti wá, kí ni Trump fẹ́ wá ṣe, kò yẹ kó kọjá lórí airspace wa, kò yẹ kó ṣe kinní kan, kò yẹ kó ṣe gbá èyí ẹlẹ́nu yàmá bí gbá wàrà yẹn náà. FFK Fẹ́mi Fani Káyọ̀dé tó sọ pé no, Trump ò ráì kò yẹ kó wá, kò lè ṣe kinní kan, àti Àsárí Dòkúnbọ̀, gbogbo àwọn ọmọ àlè yẹn kò yẹ kí Trump wá. Nígbà tí Trump tọ́ka ń dùn ní, nígbà tó wá tọ́ ẹnu gbogbo wọn wọ̀ sí ni. Trump wá tán báyìí, gbogbo wọn sáré kíjokíjo, wọn sáré kìtàkìtà, ara wọn ò balẹ̀, ọkàn wọn ò balẹ̀, ìgbóná dé balẹ̀ ayé wọn. So láàárín ẹ̀ ni Gumi wá jáde pé torí Trump ó lẹ́jẹ̀ lọ́wọ́, kò yẹ tí àwọn èèyàn bá tiẹ̀ máa pààyàn, kò yẹ kó jẹ́ pé Trump ni ó máa wá pààyàn, pé torí Trump lẹ́jẹ̀ lọ́wọ́. Olórí burúkú ọmọ àlè Gumi yẹn wípé Turkey ló yẹ kí president lọ, kó lọ bá àwọn military wọn, ó yẹ kí president lọ sí China, pẹ̀lú ìlú kẹta, ìlú mẹ́ta ló pèsè. Àfi bí mo ṣe rí pé bàbá Tinubu tún lọ sí Turkey lóòótọ́, wọ́n gbọ́rọ̀ sí Gumi lẹ́nu. Ẹ rí pé Gumi ni president Nàìjíríà. Bàbá Jagá kò dàbí máníkùn ìbẹ́ ni. Ọlọ́run eré ọkọ̀ gbére síbẹ̀ ni. Ó ń gbọ́rọ̀ sí Gumi lẹ́nu. Gumi irú Gumi yà wà l'Amẹ́ríkà, wọn ò ti nípa. Á ti kú tipẹ́tipẹ́ ni. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Bàbá Tinubu wá lọ sí Turkey tó jẹ́ pé ilẹ̀ táwọn náà wà yẹn wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni, ajagun gbalẹ̀ ni wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni. Ẹjọ́ torí Ọlọ́run, ṣé bàbá lè pọmọ ni? Ẹ fẹjọ́ kàsùnkà, ẹ fẹjọ́ kàsùnkà. Ó ti wá lọ sáìn báyìí ní, ó ti lọ sáìn agreement pẹ̀lú àwọn Turkey military wọn ní Turkey o, ìyẹn bàbá Jagá bí wọ́n ṣì wà Turkey báyìí, bí wọ́n ṣe ìbùtòrí òun ló fẹ́ ṣubú nígbà tó débẹ̀ tí ó gbọ́ the public disgrace tó fẹ́ ṣubú ní Turkey. Irú Gumi sọ fún bàbá Jagá bí wọ́n tún ṣe gba China gan lọ pàápàá kọ wa. Anyway, kò sí wàhálà. Gbogbo àṣìṣe tẹ máa ṣe, gbogbo àṣìṣe tí ẹ̀yin politician wa ní Nàìjíríà máa ṣe, tí Nàìjíríà máa fi pín, Ọlọ́run á jẹ́ kẹ́ ṣe. Àákàn ń pariwo ni, àmọ́ bóyá ṣìṣe tọ́lọ́run náà máa ṣe náà lélẹ̀. Adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí, aṣọ̀rọ̀ ṣe bí ohun tọ́lọ́run náwó sí. Bẹ́ẹ̀ ni ṣe bí àwọn Turkey gbogbo adẹ́wà àárín nǹkan tó fẹ́ ṣe. Bóyá àwọn ọmọ Yíbò lọ máa fẹ́ máa pa ni o, bóyá torí mo mọ̀ pé wọn ò lè pa tẹ́rọ́rìstì, àwọn ọmọ Gumi ni tẹ́rọ́rìstì, wọn ò lè pa tẹ́rọ́rìstì, kí ló fẹ́ wá ṣe? Àbí bẹ́ẹ̀ kọ́? Bàbá Jagá ẹ má gbàgbé o, $9 billion tẹ gbé lọ sí Amẹ́ríkà, tẹ lọ fi lọ́bì pé kí ní house wọn wípé kó sọ fún Trump wípé kó má wá mọ́. Ẹjọ́ torí Ọlọ́run, kí ló ń bá bàbá Jagá lẹ́rù tó lè fẹ́ ṣe second time? Ẹ̀dẹ̀ fi live wa gbá géèmù. Kí ni nǹkan tó dé? Ẹ̀yin ìran mi, ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ bá ṣe pé wọ́n Nàìjíríà, ó yẹ kó lọ check, ẹ má bínú o, ó yẹ kó lọ check brain yín wò ni o. Torí mi ò rí àǹfààní kankan nínú nǹkan tẹ́ ẹ rí nínú Nàìjíríà o, tẹ́ ẹ pariwo wọ́n Nàìjíríà o. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, kò sí àǹfààní kankan tẹ́ ẹ rí nínú Nàìjíríà o. Kò sí basic amenities kankan, kò sí ẹ̀tọ́ kankan látọ̀dọ̀ ìjọba fún yín. Ẹ gbádùn ayé yín. Ìjọba ò lè wo ṣùṣù pé bóyá ọdún yìí o àwọn ti ẹ̀ta àwọn géènì àwọn rí owó pé òkè owó yìí o ẹ jẹ́ ká tiẹ̀ fún gbogbo àwọn ọmọ ìlú pátápátá. Ṣérú ìṣẹ̀lẹ̀ Nàìjíríà rí ni? Ó bíntín kò bíntín, àkáǹtì ó yẹ kó ti wà lọ́dọ̀ àkáǹtì ẹnìkan kan nínú ẹ̀yin ọmọ Nàìjíríà, ó yẹ kí ìjọba ti ní, ó ti wà lọ́dọ̀ ìjọba. Kò ń ṣe pé bóyá máa yẹ̀ṣẹ̀ wá sẹ́ pé a fẹ́ fún yín, a fẹ́ empower o, ọmọ àmà gbé sínú pépà, a fẹ́ empower o, ẹ wá gbà kíní kan. No, tó bá ti gbé sínú pépà, àkáǹtì yín gbogbo ó ti wà lọ́dọ̀ ìjọba. Ẹ kàn máa rí tó bá sọ pé on the 1st of February o àwọn fẹ́ fún yín ní bóyá owó subsidy, ṣe understand? Irú ìlú ìnísìn tó bá ti di winter wọ́n máa ń fún wa ní owó. Bẹ́ẹ̀ ni àwa tá à ń ṣiṣẹ́ gan, a máa ń gbà mí, a máa ń gbà, àwa tá à ń ṣiṣẹ́ a máa ń gbà pé òkè òtútù mú o, ìjọba wò pé oṣù mẹ́ta ló máa ń fún wa. Bẹ́ẹ̀ ni tí winter bá ti ń bọ̀ yẹn wọ́n máa fún wa, àwa tá à ń ṣiṣẹ́ gan gbà pé òkè òtútù mú wọn wá fún wa ní owó wípé ká fi kún owó náà pé ká fi kún. Bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún yín? Wọ́n náà yọ subsidy, kò sáǹfààní kankan bọ́ọ̀ tiẹ̀ fún yín lówó pé kò tiẹ̀ sọ pé gbogbo títí Nàìjíríà yẹn pátápátá o wọ́n ti fowó subsidy. Ẹ̀bẹ̀rù gbowó kékeré lọ yọ ni, kò sí yẹn bẹ́ẹ̀. Primary school wàhálà ni, private school àwọn ọmọ ń lọ, nẹ́tẹ̀ kankan tẹ̀ ń jẹ, kò sí benefit kankan fún yín. Ẹ̀dẹ̀ ṣe pariwo wọ́n Nàìjíríà. Ẹ̀yin rán mi ẹ jí, kò sí nǹkan, kò sálùbáríkà kan. Nàìjíríà ò lè ṣe èso rere, kò sí èso rere kankan tí Nàìjíríà lè fún yín mọ́. Ẹ̀yin rán mi ẹ jí, ẹ̀yin rán mi.
bí ṣe Sunday Igboho ṣe wálé yẹn jìnnìjìnnì ti bá gbogbo wọn, ẹ̀rù ti ń bá gbogbo wọn, ìgbóná ti bá wọn, gbogbo ti ń sáré kirikiri. Ẹ̀yin ẹni òfò, ẹni àdánù, èyí tó yẹ kó ti fi ṣe nǹkan oṣù dànù, ẹ̀yin olórí burúkú multiply by olóṣèyìn àṣìírè. Jìnnìjìnnì ti ń bá wọn, ẹ̀rù ti ń bá gbogbo wọn. Ọlọ́run máa ṣàánú. Irú Gumi yẹn iṣẹ́ ló yẹ kó mú òkú ẹ̀ iṣẹ́ ni òkú ẹ̀ báyìí, iṣẹ́ ló yẹ kó sun òkú ẹ̀ kó má rí ojú rórí ẹ̀ báyìí, kó òkú ẹ̀ kó wá mú, tó bá ti wá sun báyìí eérú ẹ̀ báyìí kó wá lọ dà sínú omi odò. Ọlọ́run kó mi odò gbé lọ, kó wá ṣe òkú ẹ̀ bí òkú Fáráò. Ọlọ́run irú Gumi yẹn, Gumi wá ń sọ̀rọ̀, Gumi tún ṣe ń sọ̀rọ̀. Ìwọ Ọlọ́run, Gumi tún kì í ṣe ọ̀rọ̀. Ẹ̀yin ìran mi ẹ lajú, àwa ọmọ aládé làwa, ọmọ ológo làwa, àwọn Fúlàní yóò ṣe ní ta lè máa bá ṣe. Àwọn ọmọ yìí ò níran, ọmọkọ́mọ ni wọ́n, olóòórùn ni wọ́n, ọ̀bùn ni wọ́n, àwọn máa fi tọ̀fọ́ rí, àwọn máa bá màálù sùn ni. Ẹ rò bí mo ṣe ti bá ní wọ́n bá màálù sùn ni, ẹ jẹ́ fi wọ̀nyí ní fídíò yẹn lọ́wọ́. Ẹ bá rò bí pé ẹlòmíì máa rò bí pé bóyá àsọdùn ni tí bá sọ pé wọ́n bá màálù sùn. Ẹ wá wò, tẹ máa fi mọ̀ pé wọ́n bá màálù sùn. Ẹ wò màálù, ó kọrí sábẹ́ màálù ni ló ń bá màálù sùn yẹn o. Òun nìyẹn o. Ṣẹ́ẹ̀rì, ṣáwọn tó sọ pé ká máa bá rìn nìyẹn. Ṣáwọn ni, ṣé ọmọ Yorùbá lè gborí sábẹ́ màálù kó dẹ̀ máa fi ìtọ̀ màálù kó máa fi fọ́rí? Tí bá sọ pé àwọn ọmọ tí ò níran, àwọn máa fi ìtọ̀ fọ́rí, ó ń bá màálù sùn náà. Mo ní ìyẹn náà mi ìfẹ́ fi wọn ní ìmọ̀ bí i Facebook ó ń bá màálù sùn, ẹ̀yin náà máa mọ̀. Àwọn bá ń sọ, mo mọ nǹkan tí mò ń sọ. Àwọn ọmọ tí ò níran, àwọn máa fi ìtọ̀ fọ́rí, àwọn máa bá màálù sùn, àwọn alárìn kiri, wọ́n máa ń rìn kiri ni. Kò síbi tí wọ́n dé. Ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ fún yín, Ọlọ́run ti gégùn fáwọn Fúlàní. Bẹ́ẹ̀ ni, wọ́n wà nínú ìlú tí mo wà yìí náà. Ó wà ní pé kì í ṣe Fúlàní ló ń jẹ́ ni. Kí ló ń jẹ́ o? Àwọn ó dàbí pé kàrá ló máa ń pè wọ́n, àwọn caravan bí nǹkan something like that. Torí wọ́n máa ń rìn kiri ni. Ìwà wọn bí jàgídíjàgan ni ìwà. Wọ́n wà l'Amẹ́ríkà náà. Ṣé gypsy ló ń pè wọ́n l'Amẹ́ríkà àbí kí ni mi mọ̀? Ó ṣàwà, kò sí ìlú tí wọ́n sọ wà káàkiri gbogbo àgbáyé ni. Ọlọ́run ti gégùn fún wọn. Ọlọ́run ti gégùn fún wọn. Ọlọ́run ti sọ pé ọkàn wọn ò ní balẹ̀. Àwọn ọmọ àfìtọ̀fọ́rí, àwọn ọmọ bá màálù sùn, àwọn alárìn kiri, àwọn ọmọ kọ́mọ, wọ́n wá rí ibi tó tutù. Ẹ mọ̀ pé àwọn bàbá wa náà ìkà ni wọn ò dáa. Ẹni ibi tí ń pọnmọ́ wẹ̀ ni wọn ò dáa. Ológun 2026 lélẹ̀ mo fẹ́ jọmọ dáadáa, ẹ má jẹ́ kí bèrú, ẹ má jẹ́ bèrú. Àwọn bàbá wo ò dáa. Torí ẹ̀ ló ṣe gbà wọ́n láyè. Báwo ni Fúlàní ẹ wo orú Àtíkù yẹn ní ìsìn. Àtíkù náà ọmọ Cameroon ní Àtíkù. Báwo l'Àtíkù ṣe wá join wa tó fi di Nàìjíríà? Àtíkù ọmọ Cameroon ni tó wá fẹ́ máa jẹ president lé wa lórí. Àwọn bàbá wa ìkà làwọn bàbá wa yìí. Àwọn bàbá wa ò dáa. Adékejì ká máa lọ. Ẹ̀yin tí ẹ ṣe ń pe wọ́n Nàìjíríà ò lè ṣe rere kankan fún yín. Bẹ́ẹ̀ ṣe máa bá lọ náà lélẹ́yìí. Ẹ jẹ́ ká lọ, a lè jẹ̀yà. Ihun ta ní ó tó wá jẹ. Ihun t'Ọlọ́run dá sórí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ó tó wá pín, ó tó wá jẹ. Bẹ́ẹ̀ ni a máa jẹ àjẹyó, a máa jẹ àjẹṣẹ́kù ni. Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́. Amẹ́ríkà máa wo ìran Yorùbá tá bá dá pín ni. Ó máa wo ìran Yorùbá lókè báyìí ni. Torí Ọlọ́run dá wa dáadáa. Àwa ní ògo ilẹ̀ adúláwọ̀. Bẹ́ẹ̀ ni a dẹ̀ máa àwọn torí wọ́n pé torí wọ́n tí dementia ò tí ì setting tó mọ tó ń ṣe, wọ́n máa bá wa ṣe ètò ìjọba wa. Ẹ jẹ́ unity ṣe rí ibi tí ìfẹ́ bá wà. Ẹ ṣe mọ bí Ọlọ́run, oh my God, mo tún rántí. Ṣe rí àwọn bàbá wa yìí wọ́n dá o. Ọlọ́run wọ́n dá o. Ẹnu àwọn àgbààgbà wa ò kò. Ọlọ́run tó bá jẹ́ pé bí a ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀, tí ó bá ṣe pé bóyá olè ni wọ́n fi Nàìjíríà ṣe cover up ni. Torí olè táwọn náà ti jà, torí gbogbo ibi tó ń kówó sí wọn ti rò pé tí ìran Yorùbá bá lọ, àwọn ọmọ Yorùbá yìí máa prove wọn because gbogbo nǹkan lẹ Yorùbá pátápátá wọ́n ti tà fáwọn Fúlàní. Ẹ wo ẹ̀yin ràn mí, ẹ ríṣẹ́ gidi. Òkè ẹ̀yin ẹ wo ní ìsìn Muritala Muhammed Airport ṣé bí títí wá ní tọmọ Yorùbá ni. Tẹ bá dé Muritala Muhammed Airport, àwọn Fúlàní ló pọ̀ jù ńbẹ̀. Fúlàní Haúsá àwọn ló pọ̀ jù ńbẹ̀. Ẹ ríṣẹ́ ṣe, wọ́n ti gbaṣẹ́ mọ́ wa lọ́wọ́. Ẹ lọ sí Nigeria Port Authority, Fúlàní ló pọ̀ jù ńbẹ̀. Àwọn dẹ̀ lọ̀gá ọ̀gá wọ́n ti gbaṣẹ́ nílẹ̀ Yorùbá wa. Ṣé wọ́n lè lọ ṣe irú ẹ̀ nílẹ̀ ní nọ́ọ̀tì ni? Wọ́n ti gbaṣẹ́ mọ́ wa lọ́wọ́. Àwọn Bẹ̀rùdì ṣe dì nílẹ̀ Yorùbá, àwọn ló pọ̀ jù ńbẹ̀. Wọ́n ti gbaṣẹ́ mọ́ wa tó jẹ́ ọmọ Yorùbá lọ́wọ́. Tẹ bá tún wá dé
NNPC náà àwọn lọ́pọ̀ jù bẹ́ẹ̀ àwọn lọ̀gá ó ti gbaṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin ọmọ onílùú ẹ wà nídìí òrò róró jẹ ọmọ aláṣọ yín wà kísà ọmọ ẹlẹ́ran yín jẹ egun ni tó bá lọ àní ní pọ́nmọ́ wà ṣọ̀rọ̀ ajé ní ilẹ̀ wa tó bá lọ bẹ́ẹ̀ ni torí kò da ìlú tó bá wà tí wọ́n bá gbàlejò ìlú ọ̀hún kì í grow ọmọ tó bá wá immigration system wọn máa tight gan tó yẹ pé èyí tó bá máa wọ ibẹ̀ á fi ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ gbé ni òfin ìlú ó ní ìṣèlú ní ìdàlú òfin ìlú wa ló máa tẹ̀lé ìlú tèmi náà wá kì í ṣèlú ìlọbì ní sí àwọn ọmọ mi ni mo bí sínú ìlú yìí náà ṣùgbọ́n nígbà tó máa fún mi ní ìwé ó ti ní ohun tí mo sign sí pé mi ò ní kọjá àyè mi ìdẹ gbọ́dọ̀ kọjá àyè mi ohun táwa náà máa ṣe fún wọn nìyẹn mo dẹ̀ ń fi ìdàgbàsókè sínú ìlú yìí so mi ò ní ṣe kọjá àyè ara mi táwọn náà bá wá kí ṣe pé bí ọmọ máa jẹgàba lé wa lórí ọmọ máa jẹgàba lé wa lórí bíi pé bóyá àwọn ọlọ́nìlú lé wa lórí ọmọ onílùú first ni bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá even tẹ́ bá lọ fún interview wọn pàápàá tó bí yẹ pé Fúlàní wà ńbẹ̀ Yorùbá wà ńbẹ̀ ọmọ onílùú máa kọ́kọ́ gba iṣẹ́ lọ́kọ́ tó nípa máa fún àwọn àjòjì níṣẹ́ ni but nísìn wọ́n ti ń dọ̀gá mọ́ yín lọ́wọ́ ẹ̀yin rán mi ẹ jí gbogbo àǹfààní tó yẹ kẹ́ jẹ àwọn Fúlàní ló ń jẹ wọn ò recognize yín wọ́n tún ti ń jẹ gàba lé yín lórí báyìí ní sọ́tún wá fẹ́ gbalẹ̀ lé yín lọ́wọ́ ẹ jẹ́ ká gbalẹ̀ wà kò sáǹfààní kankan tẹ́ máa rí jẹ nínú Nàìjíríà mọ nǹkan tó wà lórílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá ni Ọlọ́run dálẹ̀ wa dáadáa Ọlọ́run dá wa dáadáa ìlú tó ní oyin tó ní wàrà tí àdùn wà ń bẹ̀ ní ilẹ̀ wa orí ilẹ̀ wa gan pàápàá ní àgbẹ̀ kí lẹ fẹ́ jù ẹ̀yin ẹ lọ ju hóró ata ẹ jù sí orí ilẹ̀ nílẹ̀ Yorùbá wa yẹn Ọlọ́run tó ṣùgbọ́n ẹ ti máa rí pátá tí máa wù ú bẹ́ẹ̀ ni Ọlọ́run dá wa dáadáa ilẹ̀ wa ilẹ̀ gidi ni gbogbo nǹkan lọ́lọ́run fi fún wa tó dáa oòrùn wa yọ nígbà tó yẹ kó yọ kò mú jù bí ẹwọlọwọ náà tí oko aṣálẹ̀ nílẹ̀ wọn Ọlọ́run òjò ń rọ̀ nígbà tó yẹ kó rọ̀ gbogbo nǹkan lọ́lọ́run dáadáa sílẹ̀ Yorùbá torí ẹ̀ ló jẹ́ pé wọn ò lè ní lárí tí wọn bá délẹ̀ Yorùbá wọn wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá yín tẹ́jọ́ ọmọ Yorùbá ẹ̀yin yúùtù ẹ̀ jáde yunifásitì ẹ̀ ní ríṣẹ́ ṣe ẹ̀ máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọ́n sọ pé nígbà tí bàlá ò bá lá nígbà tí bàṣẹ ò bá sè kí ni bàlá fẹ́ lá ńgbà tẹ́ ẹ bá níṣẹ́ lọ́wọ́ kí lẹ fẹ́ fi ràn ìyá yín lọ́wọ́ báwo ni ìyá yín ṣe fẹ́ jẹun yín báwo ni ìyá yín ṣe fẹ́ jẹun ọmọ ńgbà tẹ́ ẹ ríṣẹ́ tẹ́ ẹ níṣẹ́ tí ò síṣẹ́ wọ́n ti gbaṣẹ́ mọ́ yín lọ́wọ́ wọ́n tún wá lọ ń kó wọn wá bá ṣe báwọn Fúlàní ṣe wà yẹn olórí burúkú ni wọ́n tún wá lọ ń kó wọn wá láti Futaja lọ́n bẹ́ẹ̀ ni wọ́n lọ ń kó wọn wá láti Mali wọ́n lọ ń kó wọn wá láti Niger wọ́n lọ ń kó wọn láti Burkina Faso wọ́n lọ kó wọn láti gbogbo àgbáyé yìí wípé kọ́ wa gbaṣẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wájú ọmọ onílùú ríṣẹ́ ẹ̀yin rán mi ẹ jí ẹ má jẹ́ kan bí wọ́n ti hypnotize yín ni àbí ẹ má jẹ́ kó manipulate orí yín wọ́n ń tàn yín ní àwọn ìjọba yìí wọ́n ráyọ̀ wọ́n fẹ́ máa keep you under control wọ́n fẹ́ máa fi ebi pa yín wọ́n fẹ́ máa fìyà jẹ yín ni ẹ má dá wọn lóhùn olórí burúkú ni wọ́n mo dẹ̀ ní mi fẹ́ ṣépè olórí burúkú ò ṣépè yín wọn ni olórí burúkú ni wọ́n ẹ má jẹ́ ẹ má gbàgbé pa wọn àwọn ọmọ wọn gbogbo àwọn ọmọ pátápátá lọ́tún ti fi sínú politics báyìí ní ìsìn wọn ò rí yín ẹ dàbí ìgbẹ́ lójú wọn ni wọn ò recognize yín tó bá dìgbà àbò lọ máa ń fẹ́ bọ́lá máa mọ̀ pé àwọn ní ìdí yín tó bá ti wọlé tán tó máa sá lọ ni ẹ jẹ́ kí gbogbo akọ́wà unite ẹ mọ̀ pé ibi tí unity bá wà ṣé nígbà tí akọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation yẹn tí ó gbẹ̀wò ṣùṣùṣùṣù wà láyé mọ̀ pé ẹ̀rù bà Nigeria government ni ẹ̀rù ń bà wọ́n gidi gan ní gbogbo ìgbà yẹn pé ṣé nítorí rálì tá lọ ṣe lẹ́kìtì yẹn a ní mi gan wò pé ẹjọ́ torí Ọlọ́run ṣé èèyàn làwọn eléyìí ni àbí ghost ni àbí ghost ní pé àfi bí pé bóyá àwọn èèyàn fídíò yẹn mi mọ ibi tó wà báyìí wà nínú fóònù kan but mi mọ ibi tó wà báyìí fóònù kan wájú mi but máa wá awareness mo rò bí pé bóyá àwọn ghost àwọn òkú wọ́n jáde láti ilẹ̀ ni èrò wa pọ̀ gan àṣẹ ara àwọn èèyàn ti gbẹ̀ kan láti sọ pé ká gborílẹ̀-èdè wa ṣé bí nǹkan tí bàbá Buhari rí nìyẹn tó fi wò pé kí leléyìí láì ṣe politician láì ṣe pé on campaign fọlọ́ṣèlú èrò ló pọ̀ tó yìí àwọn lè fẹ́ lọ ẹ̀rù ń bà wọ́n gidi gan ẹ̀rù ń bà wọ́n Fúlàní yẹn gidi gan Ìgbò ti fẹ́ lọ bẹ́ẹ̀ ni àwọn Haúsá náà ti lajú báyìí ní ìsọ̀nà àwọn fẹ́ lọ tó lórí burúkú ni wọ́n ń ṣe Haúsá Fúlàní ni wọ́n àwọn gbogbo alájọ fẹ́ lọ bẹ́ẹ̀ ni tí àwọn wọ́n dẹ̀ mọ̀ pé Yorùbá làwọn jẹ ìyẹn àwọn Fúlàní yẹn pé Sunday ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn lè fẹ́ lọ Ìgbò ló fẹ́ lọ ni wọ́n ṣe plan pé kán lọ pàṣẹ Sunday Igboho mọ́lẹ̀ jẹ́ pé Ọlọ́run ni ò pa wọn kò ṣe nítorí pé Sàlíù gọ̀ngàn ó ń pa àwọn èèyàn ni wọ́n dẹ̀ wá pé ṣe Sunday Igboho ṣe Sunday Igboho kọ̀ rẹ jẹ Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó kọ ìrẹ́jẹ kò láì èèyàn bíi tèmi náà ni mí náà mi ò láìkì rẹ jẹ ó máa ń ta mí lára ni ó kọ̀ rẹ jẹ pé níbo lórí ilẹ̀ wa ẹ ṣe fẹ́ máa halẹ̀ mọ́ wa ló ṣe lọ bá Sàlíù gọ̀ngàn wípé kí
báyìí má pa àwọn èèyàn má pa àwọn ọ̀rọ̀ mi mọ́ o bẹ́ẹ̀ ni ló tún fi di pé tó ní rálì fi bẹ̀rẹ̀ pé òkè o èyí tẹ́ wọ́n máa fi pa wá tẹ́ máa fi rèpù àwọn ìyá wa a máa rèpù àwọn ìyá tó ti darúgbó tán ti wọ menopause tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ Fúlàní á pàdé wọn á dẹ̀ bá wọn sùn ọmọdé á bá sùn àgbàlagbà wọn á bá sùn arúgbó wọn á bá sùn wọn á lọ bá àwọn àgbẹ̀ wa nínú oko wọn á pa wọn mọ́nú oko wọn á fi màálù wọn á fi jẹ oko wọn wọ́n máa ń ṣe bí ọba lé wa lórí wọ́n á jí wa gbé wọ́n á gba ransom gbogbo yẹn ní ó ta ṣe Sunday Igboho lára pé irọ́ ẹ dẹ̀ mọ̀ pé ọmọ kan bí igba ọmọ ni ló dúró tán Fúlàní ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wípé kọ́ challenge àwọn wọn ò fẹ́ ẹgbẹ́ nǹkan tó ń sọ náà máa ń sọ pé àwọn ni bọ́ǹtòrù lé àwa lórí lé ìran ọmọ aládé lórí láwọn ọmọ Yorùbá lórí bọ́ǹtòrù àwọn yẹn àwọn ọmọ olóòórùn yẹn àwọn máa fìtàn fọ́rí àwọn máa bá màálù sùn lọ́n ṣe bọ́ǹtòrù lẹ ṣé mo rí wọn bá wí ni àwọn àgbààgbà wa ni mo rí bá wí àwọn àgbààgbà wa tó jẹ́ pé olè ni wọ́n alátẹnujẹ ni wọ́n mi ò bú wọn mo yìn wọn ni o nítorí mi fẹ́ bèè bu o alátẹnujẹ ni wọ́n ò ráyè títí wa mẹ̀kúnnù kú kò kàn wọ́n bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pa mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni ìkàdé ni wọn ò jẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ o níṣẹ ló ń kí àwọn ọmọ tiwọn lójú ló ń kí àwọn ọmọ nímú o ọmọ ọlọmọ ló dùn pé làgbo egunde ọmọ ọlọmọ ló ń dùn ránṣẹ́ dé tòrutòru wọn ò rí yín ẹni tí ò bá rí yàn wọn ò lélò rẹ yẹmi sí wọn ò pọn yín lé ẹ̀yin ìran mi báwo lẹ́yìn náà ṣe wá fẹ́ pọn wọlé ẹ tó bá pọn yàn ò lè léèyàn pọn lé respect is reciprocal ẹ má dá àwọn bàbá yìí lóhùn ẹ má jẹ́ kó manipulate orí yín ẹ má jẹ́ kó twist orí yín ẹ má jẹ́ kó gbé sí yín lápò ẹ jẹ́ ká dúró tó kí gbogbo akọ wà unite gbogbo ọ̀nà tá a bá máa fi lọ ká kúrò ní under Nàìjíríà ò lè so sórí kankan fún yín kò sí nǹkan kan gidi kan tẹ́ fẹ́ mú jáde nínú Nàìjíríà Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ẹ má regret ẹ má bẹ̀rù fear of ọdún bí mo ṣe máa ń sọ Ọlọ́run dálẹ̀ wa dáadáa gbogbo nǹkan ló ti wá kó àwọn Ṣàgúrì àwọn ọ̀rẹ́ bàbá Tinubu wọ́n wá ń kó gbogbo mineral resources wa ọ̀nà ẹ̀yìn ló ń gbé gbà lọ ọ̀nà ẹ̀yìn tí bàbá Tinubu sọ pé òun ṣe ìrọ̀gán tó fẹ́ máa fi kó gbogbo àwọn ẹrù wa gbà lọ nìyẹn ọ̀nà Coastal Road Calabar Expressway Coastal Road wọ́n fẹ́ máa fi ọ̀nà yẹn kó gbé mineral resources wa jáde ni kọ́ máa fi kó mineral resources wa jáde kọ́ máa fi gbé oògùn olóró wọlé wọ́n ti yí gbogbo àwọn youth wa lórí gbogbo wọn ti mú fẹnujá fètèjá gbogbo ẹ̀ lọ mú wọn ò rí wọn nínú ìlú yìí wà láìtàláì smọ́bì láì làsílà wà tí wọ́n bá rí ọmọ 10 years àbí okay ká sọ pé bí aláti ẹjẹ sọ pé bí aláti 6 years wọ 18 years tí wọ́n bá rí níta tó rìn ní during the school hours tó àwọn èèyàn máa dá dúró ní pé kí ló dé ó yẹ kó wà ní school ni kí ló ń ṣe tó fi lọ sí school bẹ́ẹ̀ ni bó ṣe design ìlú yìí nìyẹn ṣé bí ohun tí bàbá wa Awólọ́wọ̀ náà ṣe nígbà yẹn nìyẹn pé láti ọmọ kékeré di 18 years ó yẹ kó wà nínú school ni bẹ́ẹ̀ ni ó yẹ kó wà nínú school ni ṣùgbọ́n Nàìjíríà kò sí èyí tó kàn wọn ẹ bá wá sí Nàìjíríà nínú odò nígbà míì máa rí ọmọ ọdún 6 tó ń kiri ọsàn tó ń kiri pure water àánú wọn kàn máa ń ṣe mí báyìí ni pé báwo ni ọjọ́ ọ̀la wọn nílẹ̀ Yorùbá wa ní o àti ẹ̀mọ́ pé tilẹ̀ Haúsá yẹn náà wèrè ni wọ́n Boko Haram ni àwọn èèyàn ti sọ wọ́n dàlímọ́jírì bí àwọn àgbààgbà wọn bọ́dẹ̀ ṣe design wọn nìyẹn wípé àlímọ́jírì káwọn yẹn máa tọrọ owó kú ni sódẹ̀ ti má wọn yẹn lára ṣùgbọ́n ilẹ̀ Yorùbá wa àwa tíjú onítìjú là wà Ọlọ́run dá wa dáadáa àwọn ọmọ bó ṣe ń tọrọ nǹkan inú máa ń kó wa ní nísìnyí àwọn ìyá wa ti ń tọrọ owó bẹ́ẹ̀ ni tẹ́ bá wá sí Nàìjíríà bá máa tẹ̀lé yín ni tẹ́ bá ti ń fún kan lówó báyìí ẹ tún máa rí mi mọ́mí ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó àwọn ọmọ mi wà nílé ebi ń pa wọ́n ni tẹ́ bá tún fẹ́ lè lówó ẹ tún tó rìn síwájú báyìí mọ́mí ẹ jọ̀ọ́ kí ní kan ṣe kí ní kan máa wọ̀ pé kí ló wá sọ àwọn ọ̀ràn mi dì báyìí àwọn ọ̀ràn mi wá ń tọrọ owó ojú òun tá àwọn ìyá wa mọ́ ti ń tọrọ owó bẹ́ẹ̀ ni a ní mo máa nǹkan ń jọkọ̀ wọ suit very handsome man pẹ̀lú suit lọ́rùn tó gbé báàgì dání wọ́n bá sọ pé mo ń jáde lọ ní ṣá bẹ́ẹ̀ ló sọ ìbò bí ọ̀pẹ rẹ̀ in fact graduate ni o tó ń tọrọ owó wàláì pé bó ti ṣe look decent yẹn àánú ẹ̀ ṣe mí pé ó ṣàparọ́ fún mi pé kìnní kó ṣàparí rọ́rọ́ mo fún lówó mi ò ní parọ́ fún yín o ńgbà táwa padà bọ̀ ní ọwọ́ ọ̀rọ̀lẹ̀ ó tún ṣì wà ní street o tó ń tọrọ owó mo rí kò rí mi kò tọrọ owó lọ́wọ́ tèmi mo wà ní mọ́tò ńgbà yẹn ni mọ̀ pé máà tí mo rí láàárọ̀ ńgbà tí mo lọ tí mo fún lówó leléyìí òun ló tún ṣì wà ní títì yẹn ó dẹ̀ parọ́ fún mi pé òun ní ìdí owó ní pé kọ́kọ́ ṣe mọ́tò òun kíní kan ṣe kíní kan súùtù tó wọ̀ gan pàápàá ní dáùtù ẹ̀ pé bẹ́ẹ̀ kò ní mọ́tò Ọlọ́run Ẹlẹ́dàá aṣírọ́ ni bísínẹ́sì nìyẹn pẹ̀lú súùtù ó fi súùtù yẹn deceive mi ni very handsome man ẹ̀rí mi tó sọ ìran mi dà ó ní iye tí yẹn máa mú lọ
anybody ló wá ń tọrọ owó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ó yẹ kí máa tọrọ owó tó bá níṣẹ́ lọ́wọ́ ìjọba yẹ kó gbọ́ ẹni Ọlọ́run dá wa dáadáa orí ilẹ̀ wa ní mineral resources a ní nǹkan tó jẹ́ pé a lè fi tọ́jú ara wa náà ṣùgbọ́n lórí burúkú ni wọ́n ẹ ṣàmọ̀ pé kíní tó kú Abacha tó kú ṣàmọ̀ pé gbogbo bí tàbáṣà tó sọ owó tó fi owó sí Abacha sì ń fowó ránṣẹ́ látọ̀run o bẹ́ẹ̀ ni mo ní lọ́wọ́ ó sì ń fowó ránṣẹ́ látọ̀run ẹ wo iye ọdún tàbáṣà ti kú tó sì ń sẹ́ndì owó Abacha gbogbo àwọn pọlíṣà pátápátá ni tó bá ti jí owó yẹn tán ìlú òyìnbó ló ń kó bọ̀ wọ́n mú àwọn pọlíṣà tó jẹ́ pé nínú ìlú tí mo wà yìí wọ́n ní ilé 3 wọ́n ní ilé 4 ẹmọ yẹn tó ń ta ilé kan ni wọn ẹ̀yin ràn mí ó ń dùn mí ni ẹ̀yin ràn mí ẹ jí ẹ wake up Nàìjíríà ò lè ṣèṣe olóore kankan fún yín ẹ jẹ́ ká máa lọ jẹ́ kí gbogbo ká wà unite ẹ padà lẹ́yìn wọn lórí burúkú ni wọn ẹ má gbà wọn ẹ má gbàdúrà pé kíbò kankan wọlé mọ́ gbogbo náà mọ̀ pé àṣà ọmọ Nàìjíríà ṣùgbọ́n lè ní wọn ẹ wo bàbá Ọbásanjọ́ yẹn Nigeria is not negotiable bàbá Ọbásanjọ́ ẹ dá padà mo tún sọ bẹ́ẹ̀ Nigeria is not negotiable bíi ti báwo ni Nigeria ò ṣe wọlé wa ṣe sọmọ Nàìjíríà ni wọn ọmọ Yorùbá ni wá ẹ̀yin náà wà lára àwọn tó dá gbogbo yín lẹ náwó bẹ́ẹ̀ gbogbo yín lẹ náwó bẹ́ẹ̀ bí Nàìjíríà ṣe dàrú bàbá Ọbásanjọ́ gbogbo yín lẹ náwó bẹ́ẹ̀ bàbá Tinubu gbogbo yín lẹ náwó bẹ́ẹ̀ gbogbo yín àgbààgbà gbogbo yín lẹ náwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí Nàìjíríà ṣe dàrú a dẹ̀ máa lọ ní lílọ ló kẹ́yìn bọ̀ yìí kí ló dé ìkànnì yín torí fẹ́jẹ titi yín torí àti jẹ titi yín ro ti mẹ̀kúnnù mọ́ titi yín àfẹ̀yìn àfọmọ yín àfìyàwó yín àfàwọn ẹbí yín kò da ìkànnì yín ń ṣe àgbà gidi ń ṣe leader kílà ní rúlà ní ẹ fẹ́ máa keep àwọn mẹ̀kúnnù under control ni kẹ́ lè máa control wọn torí ẹ̀ lẹ ṣe ń fi ebi pa wọn torí ẹ̀ lẹ ṣe ń fìyà jẹ wọn torí ẹ̀ lẹ ṣe fún wọn níná torí ẹ̀ lẹ ṣe fẹ́ kí lẹ ṣe fẹ́ bà education system wọn tẹ́ fẹ́ bàjẹ́ ìkànnì yín ẹ ti mọ̀ pé tó bá ka ìwé orí ẹ̀ máa pé ọpọlọ ẹ̀ máa pé ó máa mọ ohun tó ń ṣe ẹ fẹ́ sọ wọ́n di àlìmọ́ńjìrì bàbá Tinubu sọ ọmọ wọn Fọláṣadé Òjó wọ́n sọ di ambassador àlìmọ́ńjìrì wọ́n prepare yín lẹ̀ pé àlìmọ́ńjìrì ṣe máa àlìmọ́ńjìrì ni àwọn tó máa ń tọrọ owó yẹn ni tí wọn kì í kàwé ni àlìmọ́ńjìrì wọ́n sọ di ambassador àlìmọ́ńjìrì nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ń tọrọ owó kí ni nǹkan tó dé ẹ̀yin rán mi àti ẹwọ ẹni bí gbogbo ẹ ṣe lọ yìí ó yẹ kẹ́ ti mọ̀ pé kò sí èso rekore kankan ní Nàìjíríà fún yín Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́ kò sí ìṣòro kankan ní Nàìjíríà fún yín àwọn Fúlàní olórí burúkú yìí wọ́n dẹ̀ gbọ́n wọn smart gan tó bá sọ pé ta ló mọ politics ṣe jù àwọn lọ́mọ ṣe jù bẹ́ẹ̀ ni bàbá Tinubu dìbò wọn ò mọ ṣe tó wọn bẹ́ẹ̀ ni wọ́n da divide and rule wọ́n dá sáàárín àwọn ọba wa wọ́n da divide and rule sáàárín àwọn ọba wa torí ẹ̀ lọ ṣe ń bára wọn jà ẹ rò bí ẹ mọ̀ pé jà táwọn ọba yẹn jà ẹ mọ̀ pé náwó Fúlàní inú ni wàláhì tó bá lójú inú á mọ̀ pé ó náwó Fúlàní inú ṣé bí tẹnu wa bá kò la máa wà unite tẹnu bẹ́ẹ̀ ni olórí burúkú ni wọ́n Raymond King Ọláòṣèbí kan ẹ káàbọ̀ olórí burúkú ni wọ́n bàbá ògbódẹ tí ni mi fẹ́ ṣe pé mo fẹ́ di ọmọlúwàbí 2026 ọ̀ṣọ́ olórí burúkú ń ṣe pé àbí olórí burúkú ni wọ́n ọmọ àlè ni wọ́n wèrè ni wọ́n àṣìṣe má ṣàǹfààní èpè má lé ni wọ́n àwọn politician wa wọ́n ọ̀dà ó lé ní gbogbo pátápátá gbogbo àwọn gómìnà yẹn ó lé ní wọ́n bẹ́ẹ̀ ni bàbá Tinubu kàtẹ̀sọ ẹ má jà aṣàbòsí wọ́n nígbà tí bàbá Tinubu débẹ̀ yìí pé owó tí bàbá Tinubu ń fún wọn fún owó security kẹ́ máa fi mọ̀ pé wọn ọ̀dà wọn ò nífẹ̀ẹ́ yìí Ọlọ́run owó tí bàbá ti mi ò ní ṣàbòsí lóòótọ́ mi ò gbà tí bàbá Tinubu pẹ̀lú gbogbo bó ṣe ń fìyà jẹ ọ̀ràn mi torí pé ẹ máa wò nígbà tí Buhari wà bẹ́ẹ̀ ẹ mọ̀ báwọn Fúlàní yẹn nífẹ̀ẹ́ àwọn ọmọ wọn ti bọ́dà Buhari ti bọ́dà ilẹ̀ Yorùbá ó ṣí bọ́dà north tẹ́bí máa pa wá wọ́n ní tẹ́bí bá kúrò nínú ìṣẹ́ àbùṣe ebi kì í pa ni kọ́rọ̀ mi wọ̀ ó ti bọ́dà ilẹ̀ Yorùbá ó ṣí bọ́dà nọ́ọ̀tì ṣé ká ní bàbá Tinubu nífẹ̀ẹ́ wa ní nǹkan tó tẹ̀ tó ń bí nínú gan nìyẹn o tí bàbá Tinubu bá nífẹ̀ẹ́ wa ọdún kẹta tí bàbá Tinubu ti ń lọ lélẹ̀ ṣé kò yẹ kó ṣí bọ́dà ilẹ̀ Yorùbá náà bọ́dà nọ́ọ̀tì wà ń ṣíṣì náà ṣé kò yẹ kó ṣí bọ́dà ilẹ̀ Yorùbá kó oúnjẹ máa wọlé ni débi bá kúrò nínú ìṣẹ́ àbùṣe ni wọ́n ò ṣe bí pé àwọn orí wa tí ìkọ̀kọ̀ bá ti ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì bàbá Tinubu máa ru owó lọ fún wọn tí ilé bá jó tí ṣọ́ọ̀bù bá jó tọ́jà bá jó tí ìkọ̀kọ̀ bá ṣẹlẹ̀ tó bí bá bá àwọn táwọn èèyàn jẹ́ tó bá nílẹ̀ Yorùbá bàbá Tinubu máa ṣe bí pé àwọn orí wọn ni that means pé wọ́n nífẹ̀ẹ́ àwọn Fúlàní ju títí wa lọ ni torí pé fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ̀dẹ̀ fi jẹ́bẹ̀ báyìí ní ìsìn náà kò tún sí ìtò torí pé fẹ́ lọ sẹ́lẹ̀ kejì ẹ wá dàbí mannequin lọ́dọ̀ àwọn Fúlàní ẹ dàbí puppet lọ́dọ̀ àwọn Fúlàní ẹ ṣe bọ̀ìbọ̀ ìtẹ́lẹ̀ wọn lẹ́yìn ṣàgbàlagbà nìyẹn ṣé leader nìyẹn ṣé lídà nìyẹn ẹ wo ṣe Sunday Igboho yìí náà ṣé àsìkò tó yẹ kí lè ṣe Sunday Igboho kó ṣe kó fàdíyà kó gbàyàwó níyàwó kó payán látọdún kẹrin ṣé yẹ kó ẹ̀ṣẹ̀ gba ẹgbẹ́ ṣe Sunday Igboho ni tí ó bá ṣe bàbá dáadáa kábíyèsí o mo yí ká ọ̀tún o mo yí ká òsì o kádé ó pẹ́ lórí kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹrẹ kó dókì ní pẹ́ tí ó bá ń ṣe bàbá wa Ládọjà Rasheed Ládọjà pẹ̀lú bàbá wo Olúgbọ́n
tí wọ́n ti tán pùṣẹ̀ tí wọ́n fi gbà wọ́n jáde báyìí nísìn ṣé bí nígbà tá a fẹ́ ṣe òkú ìyá Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n bẹ̀bẹ̀ tó fi wálé ní nàá wọ́n bẹ̀ president tó fi wálé ní nàá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí lè ṣe ẹ̀ tẹ́mi pé wọn ò tọrọ nìyẹn àwọn Fúlàní wọn sọ fún yín pé ọmọ titi yín pé kẹ má release ẹ̀ ẹ̀yin náà wá ọdún kẹrin lélẹ̀ kí ni nǹkan tó dé ẹ̀yin náà àgbà wa búra láwùjọ dẹ̀ lọ́rọ̀ wọn àgbà wa búra láwùjọ bẹ́wẹ̀ ò ṣe yín ẹ rántí ọjọ́ àná ò tẹ́ dàbí irú wa àgbà yín ẹ wá búra láwùjọ tẹ́wẹ̀ ò bá ṣe yín ẹ̀yin kan ṣe irú ilé ẹ ṣe gbòòrò ilé tó bá ṣe pé tani bàbá ẹni tó máa agitate tó máa ń jà fìtìfìtì bàbá activist tó bad bàbá Tinubu ni bẹ́ẹ̀ ni bàbá Tinubu bàbá activist yálà ìyá activist ni wọ́n kò yẹ kó máa bẹ̀rù kò yẹ kó máa bínú sí gbogbo àtàbá agitate pé a fẹ́ lọ tàbí tàbá ṣe activist báyìí náà mo mọ bẹ ṣe dá ìjọba Donald Trump ìjọba Jonathan láàmú náà tẹ́ ẹ̀ ṣe protest tẹ́ ẹ̀ ṣe propaganda lórí ọ̀rọ̀ Jonathan pé Jonathan ò ṣe dáadáa kò ṣe kinní kan kò ṣe ọba activist nínà ẹ ṣe rálẹ̀ ẹ ṣe protest lórí ọ̀rọ̀ Jonathan náà àbí ṣé bí torí pé ẹjẹ activist náà ni Abacha ṣe fẹ́ pa yín ẹ ṣe sá lọ pátá kan bọ́ksà kan lẹ́mú tẹ fi gba ọ̀nà Kútọ́nù sá lọ tẹ fi ọ̀dọ̀ Kútọ́nù tẹ gbà lóyìnbó tẹ sá lọ ṣé bí gbàtà Abacha kulẹ̀ padà wálé activist lẹ́yìn náà ti débẹ̀ náà gbogbo nǹkan tá à ń ṣe ọwọ́ yín láti bá náà bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ líle ní ẹ̀yin náà dẹ̀ bí ọmọ líle bẹ́ẹ̀ manufacturer ní àwọn nǹkan tẹ produce lélẹ̀ àwọn Sunday Igboho lẹ produce bẹ́ẹ̀ ni tí wọ́n yẹ kó jọ yín lójú ni wọ́n ní olè ló mọ̀ pàṣẹ olè tọ́ lórí àpáta ó yẹ kẹ́ fi fojú wò pé èmi náà ti ṣe irú ẹ̀rì àgbà wá búra láwùjọ gbé léyìí eré orí igi àṣepọ̀ ọmọ ẹdun ni ẹ ti release Sunday tipẹ́tipẹ́ kò tiẹ̀ kó tẹ́pọ́dún mẹ́rin yìí ni torí pé bí bàbá wa King Rasheed Ládọjà bó ṣe wá lágbára tó pẹ̀lú Ọlọ́run ọ̀pọ̀ Ọlọ́run nínú Ọlọ́run ló ti tásìkò náà ni adùn ṣe bí tọ́lọ́run náwó sí ni ọdún kẹrin kí lè ṣe kò lè jáwọn Fúlàní kan oṣù mélòó kan ni àwọn Fúlàní àti jáde kúrò ń bẹ̀ yẹn náà anyway baba Tinubu adúpẹ́ ẹ ṣe gan yìnyín ká lè bá ṣe ní calm down yìnyín ẹ ṣe gan baba Tinubu dá o baba ládàá baba Tinubu ẹ ṣe bọ́dà alẹ́ Yorùbá ebi ń pa àwọn ọ̀ràn mi ẹ ṣe bọ́dà alẹ́ Yorùbá ebi ń pa àwọn ọ̀ràn mi bọ́dà nọ́ọ̀tì ó wà ní ṣíṣí kí bàbá Buhari kó tó kú kò tiẹ̀ tí rárá ó dẹ̀ mọ̀ọ́mọ̀ torí pé kò nífẹ̀ẹ́ àwa Yorùbá ni ló ṣe títí ilẹ̀ Yorùbá tẹ́bí ń pa àwọn ọ̀ràn mi ráìsì wọn gbogbo ẹ̀ wọ́n iye tá a ra nǹkan ní ilẹ̀ Yorùbá iye tó rà nílẹ̀ Haúsá kọ́ nìyẹn gbogbo nǹkan ọ̀pọ̀ ni kí ló dé àṣebọ́ ní ọmọ wa ló wà ń bẹ̀ ní ìgbádùn ọmọ wa àjàǹfààní pọ̀ ọmọ wa ló wà ń bẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ẹkàn ń ṣe nítorí selfish interest tí náà ni ẹ̀ ṣe nítorí títí mẹ̀kúnnù ẹrù títí wa náà ẹ ń lọ sẹ́lẹ̀ kejì o tọ́lọ́run bá gbà fún yín ẹ ń lọ sẹ́lẹ̀ kejì o kò dá bẹ́ẹ̀ yẹn o kí lẹ fẹ́ fi campaign fún wa ojúre ìran rẹ̀ wàláì ojúre ìran rẹ̀ ilẹ̀ Yorùbá ó máa lọ bẹ́ẹ̀ ni ó máa lọ àwọn àgbààgbà wa èyí tẹ̀ ń ṣe fún wa yóò dáa ẹnu wọn ò kò rárá wọ́n jẹ́ káwọn Fúlàní kan máa lo divider rule fún wa kódà gbogbo èyí tẹ̀ ń ṣe yóò dáa Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kò dáa rárá kódà ẹ wá gbọ́ àwọn olórí burúkú àwọn ọmọ àlè Fúlàní o òun lélẹyìí o Sahara Reporter ló gbé o gbogbo pépà ló tiẹ̀ ti gbé o wọ́n ní magban bóyá mieti ala katu magban mieti ala katu breeder association yes mo get it mieti ala Cattle Breeder Association of Nigeria, yes. Magban condemned Sunday Igboho pardon as tribal justice. Ṣé wọ́n ní tribal justice ni. As tribal justice accuses him of attack on Fulani. Jọ̀ọ́ torí Ọlọ́run wọ́n ní ṣe Sunday Igboho accuse Sunday Igboho pé ó attack Fulani. Ó attack Fulani bí pé ó lọ bá Saliu gangan wípé kí ló dé tẹ́ ṣe ń pa àwọn ọ̀ràn brother àwọn tó wá láti Amẹ́ríkà ẹ pa ẹgbowó ẹgbàá ransom ẹ tún pa ó dẹ̀ lọ bá wọn wípé sọ fún àwọn ọmọ ẹ wípé kó má pa àwọn ọ̀ràn wọn ẹ rí báwọn Fúlàní ìmọ̀rọ̀ pa mo mọ̀ pé má yẹ kí ọmọ àparọ̀ mi ò láìkí ẹ Ọlọ́run tó àwọn Fúlàní yìí ń parọ́ Ọlọ́run ẹ̀rí bó ṣe wá tàn mí kíní pé bó ṣe wá tàn mí around pé ṣe Sunday Igboho ó àtàkì àwọn Fúlàní ṣe Sunday Igboho àtàkì Fúlàní ni àbáwọn kọ́ lọ́wọ́ àtàkì wa nílẹ̀ Yorùbá tó wá ń pa wá ni ẹ̀yin rán mi ẹ wò ó ti yẹ kẹ́ ẹ mọ̀ Ọlọ́run ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ
ó ti yẹ gbogbo iṣẹ́ ní gbogbo bí nàìjíríà ṣe ń rí ó ti yẹ kẹ́ mọ̀ wípé nàìjíríà ò ń ṣe fún wa ọlọ́run ó yẹ kí gbogbo wa máa lọ ní nàìjíríà ò ń ṣe fún wa ọlọ́run ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ torí àwọn àgbààgbà wa yìí wọn ò da ọ̀rọ̀ tí mò ń rántí ọ̀rọ̀ tí mò ń sọ lọ nígbà tí bàbá Tinubu owó tí bàbá Tinubu ń fún gbogbo àwọn owó tí wọ́n ń fún àwọn president tó ń fún gbogbo àwọn governor fún security vote wọn nígbà tí bàbá Tinubu débẹ̀ mí ní ṣàbòsí bó tẹsí lè bàbá Tinubu ò ṣe dáadáa fún wa mi èyí tó bá ṣe tó dáa màá sì sọ náà èyí tó bá dẹ̀ ṣe tí ò bá dáa màá sọ náà wọn nígbà tí bàbá Tinubu débẹ̀ pé bàbá Tinubu ×3 ni bàbá Tinubu fún gbogbo àwọn governor Nàìjíríà pátápátá ×3 ẹjọ́ nítorí Ọlọ́run kí ni wọ́n fi owó ṣe kẹ́lí fún mi pé wọn ò da ìkà ni wọn kí ni àwọn governor wa kí ló ń fowó ṣe tí àwọn Fúlàní tí tó fi ń pa wá tí wọn dẹ̀ ṣe nǹkan kan wọ́n mú wọn kó sápò gbogbo wọn lọ ní private jet gbogbo wọn lọ́ra lé fáwọn ọmọ wọn lọ́ra lé fáwọn girlfriend wọn lọ́ra lé fáwọn tó bá dé hòtẹ́ẹ̀lì báyìí ẹ̀rí gbogbo wọn pátápátá wọ́n lè ra champagne 5 million ẹyọ kan báyìí fún girlfriend wọn tó máa lọ ń fowó ná club ní olórí burúkú ọmọ àlè níwọ̀n ẹ jẹ́ ká máa lọ wọn ṣé wọn ò ń jalè nínú ìlú yìí ni ẹ jẹ́ kí n sọ òótọ́ fún yín kò sí ìlú tí politician wọn ò kí ń jalè bẹ́ẹ̀ ni mo sọ fún yín politician wọn ò kí ń jalè ní àwọn American politician tó ń gba $9 billion lọ́wọ́ bàbá Tinubu $9 billion tí bàbá Tinubu tó lọ fi lobby l'Amẹ́ríkà àwọn politician olóko fún náà tó lọ fi lobby wípé kọ́ lè máa bá wọn push ẹ̀ ní house pé kí Trump kó má wà mọ́ ẹ mọ̀ majority carry the vote gbogbo àwọn tó bá pín owó yẹn wọ́n máa debate ẹ̀ ní house pé kí ni Trump ló ń ṣe Nàìjíríà wípé kó fi wọ́n sílẹ̀ wípé wọ́n ti settle ẹ̀ wípé àwọn Fúlàní ò pa wọ́n mọ́ kinní kan owó tó fún wọn nìyẹn owó tí bàbá Tinubu ṣé wọn ń jalè ṣé ó lè kọ́ nìyẹn ni torí pé 90% nínú wọn wọ́n máa mọ̀ pé òótọ́ ni nǹkan tí Trump ń sọ wípé wọ́n pa wá nínú Nàìjíríà wọ́n dẹ̀ gba owó yẹn wọ́n gbowó yẹn wọ́n dẹ̀ máa sọ wọ́n dẹ̀ wà lórí ìjókòó ní house pé kí ni Trump ló ń ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé tí àwọn tó bá dẹ̀ sọ pé kí Trump máa wà tó bá pọ̀ Trump ní wà náà kò lè dá nǹkan ṣe lóòótọ́ san lórí náà tí Trump bá fẹ́ wọ́n máa wá bàbá yẹn ya wèrè mo láìkẹ́ tó ya wèrè gan o even kí o gbó 100% wọn ní house kó sọ pé kó máa wà tí Trump bá máa wá ó ya wèrè gan mo láìkẹ́ mi ò kàn láìkẹ́ pé àwọn ọmọ Nàìjíríà tó dá padà mi ò láìkẹ́ fún yẹn but kò sẹ́ni tó lè dára àpògbà à ń ṣe Ọlọ́run kò lè perfect tán náà Ọlọ́run so ibi tí mo bọ̀rọ̀ lọ ni pé tí o bá ṣe pé bóyá olè làwọn náà ń jalè ṣé ẹ kọ́ gba $9 billion tí bàbá Tinubu tó send yẹn eléyìí ò ṣàlẹ̀ jẹ́ bí ó wà nínú pépà ni bẹ́ẹ̀ ni so ibi tí mo bọ̀rọ̀ lọ ni pé kò sí ìlú tí politician wọn ò kí ń jalè bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìlú tí mo wà yìí náà wọ́n ń jalè ṣùgbọ́n olè tó dá ní pé kíyàn máa jẹ́ kó máa fátẹ́gùn sí kẹ máa jẹ́ kẹ máa fátẹ́gùn sí ṣé mo pé àní kéku pé dàbí eku kẹ máa jẹ́ kẹ máa jẹ́ kẹ máa àní wò ó pé bí àwọn ń jalè bí tí o bá ti ṣe lèèyàn ti ń jẹ ṣùgbọ́n politician Nàìjíríà wọ́n jẹ yín wọ́n á jẹ yín keegun ni kódà tó bá tún dẹ̀ yín fara yín wọ́n á tún jẹ yín wọ́n á tún gbé yín mì ní ṣèlú wa nìyẹn wọn ò ráyè títí wọn ò láìkí yín wọn ò fẹ́ kẹ́ wà láyé wọn ò fẹ́ kẹ́ exist ṣèlú wa nìyẹn olórí burúkú ara wọn torí pọ́dẹ̀ ti mọ̀ pé abẹ́ Nàìjíríà làwọn sá sí ni ṣùgbọ́n tá bá ti gba ilẹ̀ wa tá bá ti wà lórílẹ̀-èdè wa ojú wa máa ka ojú wọn ní 60 million ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà àwa tá wà ní òkè òkun 20 million ọgbà wa jẹ́ 80 million kí káwá gba ilẹ̀ Yorùbá wa kí gbogbo wa wálé gbogbo wa di 80 million wọn ò bí aláyàkùnrin a lè dáṣèlú a lè èlò gbogbo population wa nínú ìlú tí mo wà yìí 3 million ni wá bẹ́ẹ̀ ni inú wa kára wa nígbà tí gbogbo bá gbalẹ̀ Yorùbá wa náà wọn ò bí aláyàkùnrin máa kọ́kọ́ yàrá kù ya anybody ta bẹ́ẹ̀ ni láwọn tá a bá rán lọ síbẹ̀ a máa mọ ilé tó ti jáde a máa mọ ilé tó ti jáde àti ẹ̀ máa ṣe police vet fún wọn ẹ mọ̀ police dàbí vet police vet ṣá anyway kéèyàn mọ background wọn kó tú di wọn kó wo bóyá kò ní criminal record èyí tó bá ṣe òṣòṣì máa ṣe ni torí ẹ̀ náà làwọn politician wa nílẹ̀ Yorùbá wọn ṣe fẹ́ ká lọ tó lọ́ fi Nàìjíríà jalè wọ́n fi Nàìjíríà ṣe cover up ẹ̀yin wọn mi ẹ jẹ́ kí n sọ fún yín mẹ̀kúnnù ló nílùú Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ mẹ̀kúnnù ló nílùú gbogbo àwọn tó ń tọ̀mẹ́ǹtì wa yìí wọn ọ̀pọ̀ tó wà òkè má jẹ́ ká sọ Nàìjíríà ẹ jẹ́ ká sọ sí ilẹ̀ Yorùbá wa gbogbo àwọn tó ń tọ̀mẹ́ǹtì wa nílẹ̀ Yorùbá yìí wọn wọ 1 million wàláì wọn 1 million gbogbo àwọn politician pátápátá tó ń tọ̀mẹ́ǹtì wa tó ń harass wa tó ń búlì wa ni wọn wọ 1 million ẹwé wá yọ 1 million kó nínú 60 million ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà mẹ̀kúnnù ló ní ìlú tí mẹ̀kúnnù bá bínú tán wọn bí aláyàpọ̀ ní máa kọ́kọ́ yàrá kù já ẹnì bọ́dì wọn dà so mẹ̀kúnnù ló ní ìlú ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká béèrè fẹ́tọ̀ wa wọ́n fìyà jẹ yín ṣé ẹ tún máa lọ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì báyìí nìsín wọ́n ti kó yín lọ́wọ́ ọpọlọ
wọ́n kó yín lẹ́rú èdè, wọ́n kó yín lẹ́rú aṣọ, gbogbo nǹkan ló fi kó yín lẹ́rú. Wọ́n jẹ́ kẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́. Ìgbádùn dáa, ta ló sọ pé ẹ lè gbádùn? Ìgbádùn dáa, tẹ́ bá tó gbádùn ọjọ́ kan wò, ẹ̀yin náà mọ̀ pé inú oko ẹrú ló fi yín sí. Oko ẹrú lẹ̀ ń gbé o, oko ẹrú lẹ̀ wà. Oko ẹrú ní Nàìjíríà, ọmọ Yorùbá ẹ jẹ́ agbára wa. Oko ẹrú ní Nàìjíríà, ó ti kó wa lórí ọpọlọ, ẹ jẹ́ agbára wa o. Ẹ ṣé mo dúpẹ́, oníyan ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, ẹ̀yin tẹ́ bá mi jẹ́, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé ọ̀pá ìbínú, ẹ ṣé gan, I love you so much, thank you very much. Àní pàdé ayọ̀, ẹ jọ̀ọ́ tó lọ. Mo mọ̀ pé nínú wátàwò tó tí mo sọ ẹ̀rí nǹkan mú bẹ̀ lénìí yìí, torúkọ máa ń dùn mí ni pé kí ló dé tọmọ ẹlẹ́ran wá ṣe máa jẹ egun, tọmọ aláṣọ wá ṣe máa wà kísà, a wà nídìí òro, àáròrò jẹ, Ọlọ́run mú wa ń bíṣẹ́, àkànbí àbí last month ni ìkan nínú àwọn ọmọ ibiṣẹ́ mi, ìwé ẹ̀gbọ́n ìgbà yẹn ni Trump fẹ́ wá, torí aṣáà sọ̀rọ̀ bọ̀ ìgbà tí nǹkan tí Irish ni ọmọ ìlú yìí ni nǹkan tó máa sọ ní pé ó ní Nàìjíríà wípé Irish ní resources gan o, wípé a ní, ó ṣàṣọ oríṣiríṣi nǹkan ta ní, mo báyìí pé ta ni ò mọ̀ pé Nàìjíríà, ẹ má jẹ́ sọ Nàìjíríà torí ilẹ̀ Yorùbá gangan, ta ni ò mọ̀ nǹkan ta ní nílẹ̀ Yorùbá ní àwọn mineral resources, kò yẹ kó jẹ́ pé Nàìjíríà ìran mi ló máa jẹ̀yà, níṣẹ́ ló yẹ kí ilẹ̀ Yorùbá kó dàbí Amẹ́ríkà, Ọlọ́run tẹ́ pé àwọn èèyàn máa fẹ́ máa wá, ẹ̀yin lẹ lè ṣe o, ẹ̀yin lẹ lè ṣe, èmi ni mo lè ṣe, àwa la lè ṣe, ẹ jẹ́ agbára wa nínú oko ẹrú. Ẹ ṣé mo dúpẹ́, I love you so much, thank you so much. Ànípàdé ayọ̀, Abraham Shakira sis, ẹ ṣé gan, Abraham Gani Olóyèdé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé. Táíwò Yẹkínì, ẹ ṣé gan, ẹ ṣé. Wálé Ọlá Òjó, ẹ ṣé gan. Àjàyí Isaac, ẹ ṣé. Abíọ́dún Bọ́dẹ̀dé, ẹ ṣé gan, ẹ ṣé gan, thank you so much. Olóyèdé Fọláṣadé, ẹ káàbọ̀. Abdulrahman Tìjání, ẹ ṣé gan. Abíọ́dún Bọ́dẹ̀dé, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé gan o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹjọ́, ara ń ta mí ni Ọlọ́run. Ṣọlá Bọ̀dé, ẹ ṣé gan. Ọláìtàn Bello, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Òkè Ṣùkú Martins, ẹ ṣé. Olóyèdé Fọláṣadé, ẹ ṣé gan. Abọ́lárìnwá, ẹ ṣé gan. Abọ́lárìnwá Olúwayọ̀mí, ẹ ṣé gan. Ẹwà ara ń ta mí ni torí mo mọ̀ yìí pé wọ́n fìyà jẹ wá ni, wọ́n fìyà jẹ wá lẹ̀ Yorùbá, à ń ṣọmọ Nàìjíríà. Èmi dẹ̀ mọ̀ pé tọ́lọ́run ló máa ṣe, láìpẹ́ láì jìnnà. Ẹ ṣé mo dúpẹ́, thank you so much, I love you all, ẹ ṣé gan, bye.